Lent láti Diocese ti Ijebu lábẹ́ àkóso bàbá wa ọ̀mọ̀wé ẹni ọ̀wọ̀ tó tọ́ ọ̀mọ̀wé Peter Lótìmí Olúdípẹ̀. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ṣe la dúpẹ́ lọ́wọ́ rẹ Ọlọ́run wa fún ọ̀fẹ́ tí ẹ fún wa láti jẹ́ akópa nínú àkókò ìbílẹ̀ yìí. À ń lọ nínú ọ̀rọ̀ rẹ, Olúwa wa kọ sí wa fún wa ní etí ìgbé àti àyàrá ṣe. Jẹ́ ká lè rin ọ̀nà tí Ọlọ́run là sílẹ̀ fún wa ní orúkọ Jésù Kristi Olúwa tó lùgbàlà wa. Àmín. Àkórí ìwàásù yìí ní ọlọ́ba yìí pé ọ̀nà tí ó gbòòrò, the wide gate. Ẹsẹ̀ wúrà wá wà nú ìrètí Jésù sí Olúwa wa. Ẹgbẹ́ àti ọwọ́ Mátíù kọ sílẹ̀ ní orí ìkeje ẹsẹ̀ 13 àti 14. Ìrètí Mátíù orí ìkeje ẹsẹ̀ 13 àti 14. Ẹ bá ẹnu ọ̀nà yá wọlé, gòlé ẹnu ọ̀nà náà àti onígbòlójú ọ̀nà náà tí ó lọ sí ibi ìparun. Ọ̀pọ̀lọpọ̀ lé àwọn ẹni tí ń bá ibẹ̀ wọlé, nítorí pé rálé ẹni ẹnu náà àti tó lé ojú ọ̀nà náà tí ó lọ sí ibi ìyè jẹ́ ilé àwọn ẹni tí ó ń rìn. Ohun tí a ń sọ nípa ọ̀nà ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀, yálà láti wọ inú ilé kan, láàrin ní ìlú, ní orílẹ̀-èdè. Kò sí orílẹ̀-èdè tí ó máa wà tí wọ́n ní odi. Èyí ló jẹ́ ọ̀nà tí a lè gbà wọbi tí à ń lọ. Èyí ni Jésù ti sọ nínú ìwàásù rẹ̀ ní orí òkè nígbà tí ó parí rẹ̀, wípé ìrìn àjò ènìyàn nínú ayé lọ sí ọ̀run ọ̀nà méjì ló máa wà. Ọ̀nà gbòòrò máa wà, ọ̀nà tóóró sì máa wà. Ọ̀nà gbòòrò tá à ń sọ nípa èyí, ọ̀pọ̀lọpọ̀ gbogbo aládùn tó rẹwà ni ó wà ní ojú ọ̀nà yẹn. Oko tí èyí bá ṣe ní ojú ọ̀nà yìí, kò sẹ́nikẹ́ni tó lè bi léèrè rárá, nítorí pé ó tóbi lọ́pọ̀lọpọ̀. Ṣùgbọ́n òpin rẹ̀, ìbànújẹ́, àdánù, òfò ló máa ń já sí nínú ayé ènìyàn. Àbálájọ tí Jésù Olúwa wa ní ìrètí Jòhánù orí 14 ẹsẹ̀ 6. Ìrètí Jòhánù orí 14 ẹsẹ̀ 6 sọ fún wa wípé Jésù yìí ni ọ̀nà àti òtítọ́ àti ìyè, pé kò sí ẹnikẹ́ni tó lè dé ọ̀dọ̀ Baba bí kò sí nípasẹ̀ òun. Jésù fi ara rẹ̀ sílẹ̀ fún wa gẹ́gẹ́ bí ọ̀nà yìí. Ẹnikẹ́ni tó bá dẹ̀ ti mọ Jésù yìí tó ti tẹ̀lé kì yóò padà rìn ní ọ̀nà ìparun mìíràn mọ́, nítorí pé kò sí ọ̀nà mìíràn níbò mìíràn mọ́ àyàfi ọ̀dọ̀ Jésù Kristi yìí ni ọ̀nà wà tí a fi lè dé ọ̀dọ̀ Ọlọ́run. Nítorí náà arákùnrin àti arábìnrin, bí a ṣe ń lo àkókò ìrònúkúwàdà yìí láti rìn pẹ̀lú Kristi, ẹ jẹ́ kí a jọ̀wọ́ ayé wa fún. Ẹ jẹ́ kí a gbàgbé ìgbé ayé àtẹ̀yìnwá. Ìwé mọ́ sọ fún anú ìwé ìfihàn orí 3 ẹsẹ̀ 20. Ìwé ìfihàn orí 3 ẹsẹ̀ 20 ó ní, mo dúró ní ẹnu ilẹ̀kùn, mo sì ń kànkùn. Bí ẹnikẹ́ni bá gbọ́ ohùn mi tí ó bá ṣí ilẹ̀kùn, èmi yóò wọlé tọ̀ wá, èmi yóò máa bá jẹ àtòpẹ̀ nínú mi. Nítorí náà arákùnrin àti arábìnrin, ẹ jẹ́ á tọ̀ Jésù yìí wá. Ojúlówó ọ̀nà ni, kò sí ọ̀nà mìíràn àrípé níbòmíràn rárá. Oore ọ̀fẹ́ àti agbára tá a fi bá Kristi yìí rìn, tá a fi ní bojú wẹ̀yìn, tí a fi lè dé ọ̀dọ̀ Ọlọ́run. Olúwa yóò fẹ́ nìkọ̀ọ̀kan wa. Ẹ jẹ́ kí a tẹríba fún àdúrà. Ṣe la dúpẹ́ lọ́wọ́ rẹ Ọlọ́run wa fún òye tẹ́ fún wa ní ìgbà gbogbo. Jọ̀wọ́ ràn wá lọ́wọ́ láti lè rìn ní ọ̀nà tí ìwọ Ọlọ́run là sílẹ̀, kí a ya ọ̀nà gbòòrò sílẹ̀, kí a sì lè dé ìjọba rẹ ní ìkẹyìn. Nítorí tí a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa àti Olùgbàlà wa. Àmín.